ẹ̀yin tí ẹ̀ ń wáyé ká àgbáńlá yìí mo kí yín káàbọ̀ sí ìkànnì Bika Television ìkànnì tó ta gbangba yíká ẹ̀ ta gbangba yíká oko. Ìkànnì lẹ́tí máa ń pàdé ọ̀kan òjọ̀kan àwọn èèyàn tó lè ṣe ń láǹfààní àwọn iṣẹ́ kan ọ̀rọ̀ kan ìmọ̀ràn kan tí ó lè káyé tiyín náà túbọ̀ nítumọ̀. Ẹ gbọ́ lórí ètò yìí ìrì ayọ̀ ètò tí gbogbo ayé ti mọ̀ ni pé a fi ń ṣe àgbéyẹ̀wò ìgbélárugẹ ọ̀kan òjọ̀kan fún àwọn òṣèré orí ìtàgé tí wọ́n ti balẹ̀ tí wọ́n ti lápa lónìí nínú ẹni tí ẹ béèrè fún nínú èèyàn tí ẹ lẹ́ẹ̀ fẹ́ gbọ́ nínú èèyàn tí ẹ lẹ́ẹ̀ fẹ́ rí nínú òṣèré tí ẹ lẹ́ẹ̀ fẹ́ mọ̀ nípa ẹ̀ tí ẹ lẹ́ẹ̀ fẹ́ mọ ọmọ bíbí ìlú ti ṣe ọmọ iṣẹ́ wo ló ń ṣe kó tó di pé jọ́ eré orí ìtàgé ìgbà wo ló bẹ̀rẹ̀ atọ́kùn òjọ̀kan àwọn àṣeyọrí míì tọ́rọ̀ ọba mi kó sí àkàtà ẹ̀ àrùbà Ayọ̀ Ọláìyá kí ló fẹ́ràn láti máa ṣe nínú sinimá àgbéléwò kí ni nǹkan tó tún ń ṣe lọ́wọ́ báyìí nínú sinimá àgbéléwò kí làwọn àrà lọ́lọ́kan òjọ̀kan táwọn tó máa retí lọ́wọ́ Ayọ̀ Ọláìyá ta ni wọ́n ń pè láyọ̀ Ọláìyá gan-an ẹ jẹ́jọ́ pàdé ẹ̀ lódì kejì lọ́hùn Ayọ̀ Ọláìyá akínkáàbọ̀ sórí ètò yín ètò ìrì ayọ̀ ẹ ṣe ẹja lọ́bẹ̀. ó wù mí kémi náà lọ báwọn náà ṣe lọ yẹn sọ pé a ti ná rẹ àti Yorùbá fáìn gan o Yorùbá fáìn gan lédè tàbá lè kọ honestly orúkọ mi ni Ayọ̀ Ọláìyá actor ni mí filmmaker tún ni mí ẹ jẹ́ ká dá dúró ń bẹ̀ yẹn mo tún ṣe àwọn kankan míì náà ní industry tàwa ẹ̀wọ̀n méjì yẹn ti tó àbí kò tó ẹni tí ó bá ti pèrè ní filmmaker tó dẹ̀ tó pèrè ní actor ẹ ti tó. ọmọ bíbí ìlú wo ni alàgbà yìí wà? I am from Osun State, northern part of Ife to be precise. Ilé Ifẹ̀ làwa ti wá, àwa ni wọ́n pè ní ọmọ apẹ̀tùmọ̀dù, ọmọ Ìpẹ̀tù ni mí. Tọ́ ẹ já mọ bọ́rọ̀ bọ̀ ẹ̀yin tẹ́ bá náà ní àti máa wá jákèjádò ìpínlẹ̀ Ọ̀ṣun ṣẹ́ni pé èèkàn ọmọ yín là á mú wá lónìí adúpẹ́ pàtún láǹfààní àti rí wọn láyé ọ̀pọ̀lọpọ̀ èèyàn rò pé ọmọ ìlú òyìnbó aláwọ̀ funfun àwọn kan ní akátá ní ay àwọn kan lọ́mọ Gambia ni mo ní tọ̀ ìdílé tàbí láǹfààní àti bí wọn sórí ètò ẹṣin wa kí n káàbọ̀ bá a dẹ̀ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ nípa pé ń pẹ́ dá wa lóhùn. Iṣẹ́ orí ìtàgé yìí yóò tó bí ọdún wo tẹ́ bẹ̀rẹ̀? Tí a bá máa kà ní méní méjì mo ti lé ní ọmọ 40 ọdún mo mì pé mo ti ju 40 years lọ so inú tíátà dẹ̀ lọ bí èbí sí torí bàbá mi àti ìyá mi òní tíátà ni wọ́n. ẹ yà pé bá a sọ̀rọ̀ kan wọn fáwọn tí wọ́n ń wùwà. bó tilẹ̀ jẹ́ wípé wọn really wà known a pé orúkọ tíátà wọn gbà ẹ ní Olúwa ló mọ̀nà ẹ̀dá tíátà group. Kábíyèsí Ọlọ́run. So ìgbógbògbà yẹn gan èmi ò fi bẹ́ẹ̀ fi taratara nífẹ̀ẹ́ síṣẹ́ yẹn èmi máa ń fi wọ́n ṣe ẹ̀yẹ ni tó bá ti jókòó tí wọ́n kọ àwọn orin wọn adéọ̀ àti dẹ́ọ̀ Olúwa ló mọ̀nà ẹ̀dá adéọ̀ wá àjòjì oníwọlé oko nílẹ̀ máa mọ́ o èmi kàn máa fi wọ́n ṣe ẹ̀yẹ. Ó wá ní time kan tí ó jẹ́ wípé tí mo bá ti ń wo films either English film or Yorùbá films or American films mo máa ń sọ ibi tí fíìmù yẹn tó máa end sí tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn èèyàn tájọ́ ń wo ọmọ wípé àjọ ń wo for the first time ni nígbà míì máa tún sọ ọ̀nà míì tí wọ́n lè gbé gbà tí fíìmù yẹn tó tún lè fi wà more interesting. So ọmọ kan wá rí nígbà ìlú wa sọ pé àbúrò mi Bùsáyọ̀ ó yẹ kí ló máa ṣe tíátà kó tó di pé mo wá bẹ̀rẹ̀ professionally ní 2004. Kábíyèsí Olódùmarè ǹjẹ́ iṣẹ́ yìí fàyè sílẹ̀ fún láti lọ léèwé rárá? Bẹ́ẹ̀ ni Èkó náà láti ka gbogbo ìwé tá a kà a lọ sí Òkè Odò primary school Jẹ́lósìmí làwa lọ so from Jẹ́lósìmí láti tẹ̀lé ẹ lọ sílé Jẹ́lósìmí bẹ́ẹ̀ ni láti lọ sí public school àwa ò láǹfààní àti lọ sí private school bí àtúrẹ́ ẹ̀ lóyìnbó ò ṣe dùn lẹ́nu wa. àríbẹ̀ ẹni tó bá ti rí nǹkan ọmọ òyìnbó ò dùn lẹ́nu yín. So a kúrò ní Òkè Odò primary school a tún lọ sí Òkè Odò secondary school ẹgbẹ́ ara wọn lọ́wọ́ kó tó di pé àwa tún lọ sí Open University. Kábíyèsí akin ẹ̀kọ́ òun látàárọ̀ ọ̀pọ̀lọpọ̀ sinimá àgbéléwò lẹ ti kópa láti ìgbà tí Ọlọ́run ti ní kí ògo tàn kíràwọ̀ jáde ṣé ẹ lè rántí sinimá àkọ́kọ́ tẹ́ kọ́kọ́ ṣe? Sinimá àkọ́kọ́ tí mo kọ́kọ́ bá wọn kópa nínú ẹ̀ òun ni Dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀
2004 náà ni yes tí mi ò bá ṣe mistake Dùgbẹ̀dùgbẹ̀ ń bọ̀ by Bukky Wright so lẹ́yìn ìgbà yẹn ni àti ti ṣe àwọn díẹ̀ kọ̀ọ̀kan kémi tó wá bẹ̀rẹ̀ fúnra lára mi pẹ̀lú pé mo fẹ́ produce film fúnra lára mi mo wá ṣe ìpìlẹ̀ because mo gbogbo nǹkan mi máa ṣe ní ṣísẹ̀ntẹ̀lé mo dẹ̀ tún máa ń try láti plan fún nǹkan mi gan mo wò wípé tí èèyàn bá fẹ́ kọ́ ilé kí ni nǹkan tó kọ́kọ́ ṣe pàtàkì níbi ilé òun ni foundation so tí èèyàn bá ti lè ṣe foundation yẹn dáadáa ilé tí èèyàn bá máa gbélé lórí ó máa fine ó máa last kò ní wó láì tó ọjọ́ so mo wá wò pé let's start with foundation ìpìlẹ̀ òun ni mo fi bẹ̀rẹ̀ fíìmù. Alàgbà AY ẹ lọ́gàá nídìí iṣẹ́. Bẹ́ẹ̀ ni mo lọ́gàá ní àkọ́kọ́ bàbá àtìyá mi ni ọ̀gá mi torí pé àti ara wọn ni mo ti bẹ̀rẹ̀ sí ní kọ́ tíátà láti àtòrè la fi bí ẹ sí. bẹ́ẹ̀ nínú eré lọ bí mi sí láti over 40 years so lẹ́yìn ìgbà yẹn tí mo wá fẹ́ bẹ̀rẹ̀ professionally mo wá wò wípé òkè ká bọ́ síta ni mo wá lọ sí ọ̀dọ̀ Bukky Wright so àwọn dá school kan lẹ̀ ń gbà yẹn school yẹn unique gan because wọ́n kó àwọn instructors and lecturers wọ́n kó wọn wá àwọn gan òfọ́jọ́ kankan wá rí tó bá wà láround wọ́n máa darapọ̀ mọ́ àwa students tí gbogbo wa jọ máa jókòó bí akẹ́kọ̀ọ́ tí ó mọ̀ wá wo olùkọ́ níwájú tí èèyàn bá ní parọ́ wọn kọ́ wa wọ́n kọ́ wa. Ọ̀dà ẹ̀yin ènìyàn wá sí ẹ láǹfààní àti máa wò Àyíká Àgbáláyé mo kí wa o ìwà lọ́gbẹ̀ẹ́nu pé ẹ̀ ń gbádùn alàgbà AY. ẹ jẹ́ kí mi náà ṣe fi tiwọn ẹ̀yin èèyàn wa tí ẹ̀ ń wò wá lé mo kí yín o mo lérò wípé ẹ̀ ń gbádùn èmi ò ní sọ pé alàgbà AY máa sọ pé alàgbà tí Àrẹ̀mọ mo lérò wípé ẹ̀ ń gbádùn Àrẹ̀mọ tí a gbé wá sí orí ètò lónìí. ẹ jẹ́ àjọ máa pòwe kó máa ládùn kó máa lóyin mi ní wá yín tì lágbára Ọlọ́run. Àmín. mo béèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan pé location kan la wá bá yín ẹ gbà bí ẹ lọ bòmí ẹ gbà bòmí ẹ lọ bòmí àákòwò gan lẹ́ ń fi ilẹ̀ láti sinmi. bó tilẹ̀ jẹ́ wípé ọjọ́ òkú ni ká pè ní ọjọ́ ìsinmi àmọ́ síbẹ̀síbẹ̀ a ṣì ń wáyè láti fi sinmi ọjọ́ tí a bá lọ sí location but one thing about iṣẹ́ wa ni pé tó bá ti wọnú blood èèyàn tí a bá jókòó sílé tá a lọ síbi kankan tó jẹ́ ọjọ́ ìsinmi gan a máa ṣe wá bíi pé ká tó ti wà ní location ni ká tó ti wà níbẹ̀ so tó bá ti lè wọnú blood wàhálà ni mo lè take instance títí COVID-19 ní time COVID-19 tàbí jókòó sílé fún bíi 2 months in fact ó ti dàbí ìgbà tó yẹ pa ti jókòó sílé fún 2 years but àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ti wà ní blood ni so ká máa ráyè máa bọ́ síta náà ni Ọlọ́run wà fún wa nísìmí Ọlọ́run ni ọba tó ń fún ẹ̀dá sinmi yóò mọ̀ fún wa nísìmí tí ò ní affect owó tí ò ní affect iṣẹ́ wa. àwọn irú àsìkò COVID-19 tàwa wà ìsà torí ó ń kálẹ̀ lọ ni kò ì kálẹ̀ tán ìmọ̀ràn wọn lè fẹ́ gba gbogbo àwọn èèyàn. ìmọ̀ràn tí mo máa gba àwa èèyàn mo tún gbára mi náà ní nímọ̀ràn mọ́. torúfẹ́ mọ̀ sí àgbáyé tí ò sí báyìí. bẹ́ẹ̀ ni kò sí ká stay safe ká dẹ̀ tẹ̀lé gbogbo ìlànà tí wọ́n là á lẹ̀ fún àwọn nǹkan tí wọ́n sọ pé ká máa ṣe ká máa lo ìbomú wa tá a bá fẹ́ wúkọ́ ẹ̀ tí mo bí wọ́n ṣe ní ká máa ṣe so ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo nǹkan tí wọ́n sọ fún wa ó wà very important COVID-19 is real so we have to stay safe. a bọ́ sí gbòòrò àlejò mi a rìn ní gbòòrò ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́kùnrin wọ́n ní mo fẹ́ dàbí Ayọ̀ọ́láyà ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ní àfi kí n ṣáàrí wípé mo rí bọ̀bọ̀ Ayọ̀ọ́láyà yẹn ní ṣá àwọn tí wọ́n fẹ́ dàbí yín ìmọ̀ràn wo lẹ ní fún wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin mo fẹ́ béèrè kan nípa tọ́lọ́lọ́bìnrin dé o àwọn kan ní Ayọ̀ọ́láyà ó fẹ́ràn obìnrin dákú mo ní ẹni tẹ́ ẹ̀ rí tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n fún mú ọ̀rọ̀ wọn ní rárá ó fẹ́ràn obìnrin púpọ̀ ẹ dáhùn méjèèjì pọ̀ ẹ fáwọn onímọ̀ràn ẹ sọ fáwọn tẹ́lẹ̀ fẹ́ràn obìnrin náà ẹ fún wọn lésì wọ́n níyàwó bíi 7 lẹ́yìn nìkan ní ilé mo ní èmi ọmọ má bá yín béèrè lọ́wọ́ wọn. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ibi olóbìnrin dé actually mo ní ojú aṣẹ́wó ọmọ sọ wípé olójú wáṣe tàbí olójú abo òun ni mí but nínú mi
Kò sẹ́ni tí ò ní nífẹ̀ẹ́ obìnrin, mo nífẹ̀ẹ́ obìnrin because ẹni tí ò bá ti nífẹ̀ẹ́ obìnrin nídìí iṣẹ́ tó bá ń ṣe especially nídìí iṣẹ́ títí wa yìí yóò lè díẹ̀ o so torí pé a lè do without obìnrin tí wọ́n bá ti lè yọnu sí nǹkan tẹ́dà ń ṣe pàápàá jùlọ lórí iṣẹ́ táwa ń ṣe onítọ̀hún ó ti làlùyọ ilé ayé. Lábala ti bí náà ńkọ́ ẹ fẹ́ràn obìnrin débẹ̀ náà. So ojú kan làdá tèmi ní bó ṣe fi kọ́ wa nìyẹn ojú kan làdá mi ní ìkóbìnrin jọ àwọn tó bá sọ pé mo kóbìnrin jọ irọ́ ló ń pa o. wọ́n náà ṣùgbọ́n wọ́n pọ̀ ń ta. ojú kan làdá mi ní mo dẹ̀ wà faithful I'm a faithful husband. Mo faithful sí olólùfẹ́ mi. ẹ ti gbọ́ o ẹ̀yin tẹ́ ní ìyàwó bíi méje láyọ̀ láyà ní wọ́n ní ẹyọ kan ni o pé kódà gan kò sí kankan ta pé dá fóònù àwọn dá wà. olólùfẹ́ kan ìbátan ẹni tí tó ní ìmọ̀ràn wọ́n ní ìkòkò tó máa jata ìdí ẹ̀ mọ̀ gbóná àmọ́ síbẹ̀síbẹ̀ lórí tàbí nínú pé ìdí ẹ̀ gbóná òun náà ni a fi ń ṣe ọbẹ̀ tọ́bẹ̀ fi ń jiná àmọ́ ẹni tó bá máa dúró tó máa ṣe ọbẹ̀ tọ́bẹ̀ á fi jiná tá a jẹ tá a dùn ó ní láti ní sùúrù. Nígbà táwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ńgbà yẹn àbí pé tó bá ti ṣe first film àkọ́mádé star ni iṣẹ́ tó pọ̀ ni o so ká ní sùúrù ká ní tẹríba kí a ní ìtẹ́lọ́rùn ká dẹ̀ wà prayerful tí wọ́n bá ti ní gbogbo yẹn á débi tó ń lọ láìpẹ́ ọjọ́. adúgbò lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn wa tí ẹ̀ ń wù wá kí ni káwọn olólùfẹ́ yìí máa retí báyìí torí ayọ̀láyà lọ́tùnlọ́tùn ló máa ń yọ ọ̀tún àràwọ̀ ní ká tún máa retí àwọn àràbà bá àràwọ̀ ní ká máa expect báyìí. Last film tí mo ṣe ni mo pè ní May 3rd ní báyìí mo ṣe bíi then iṣẹ́ tó wá borí iṣẹ́ actually mo power ẹ̀ ni it's a film that is powered by me Ayọ̀ Ọláìyá then I produced it for my lawyer apprentice I don't want to call him an apprentice I call him brother màá pè ní brother mi ọmọọṣẹ́ mi ni ọmọ tó wà lóyà dáadáa ni ọmọ tóun náà dẹ̀ tiraka tó gbìyànjú láti sọ pé òkè òun náà fẹ́ débẹ̀ ni mo wá wo sinimá tí èmi gan tí mi ò ṣe irú ẹ̀ rí fúnra mi mo wá pàwọ́ ẹ̀ mo ṣe fún ọmọ náà àpòkọ ọmọ náà ní Mobọ́lájí Daniels òun la pè ní gbàgede kí ìràwọ̀ kó tó já gbàgede ojúmọ́ rí so watch out for gbàgede it's a unique film kò ṣẹlẹ̀ rí inú ẹ̀ láti sọ àwọn actors wa aṣọ wọn dòyìnbó aṣọ èmi Ayọ̀láìyá aṣọ mi dòyìnbó aṣọ Ọdúnládé Adékọlá aṣọ dòyìnbó aṣọ Yẹmí Ṣọládé aṣọ dòyìnbó òyìnbó aláwọ̀ dúdú aláwọ̀ funfun òyìnbó aláwọ̀ funfun bẹ́ẹ̀ ni a lọ gbé Akeem Effect wá láti wá bá wa transform ojú àwọn èèyàn. kábíyèsí olódùmarè gbàgede lẹ́gbẹ̀ẹ́. gbàgede because I named my company Fresh Concept Entertainment tí kò bá fresh kò kí n fi bẹ́ẹ̀ wù mí ṣe tẹ́ bá wo àwọn films mi láti ìbẹ̀rẹ̀ títí débi tá a dé ẹ ṣáà máa kàn rí nǹkan kan tó kàn tuntun nínú ẹ̀ kò sí nǹkan tuntun lábẹ́ ọ̀run but there is a way we can repackage tó dẹ̀ jẹ́ pé ó máa jọ tuntun lójú ẹ̀yin èèyàn lójú àwa èèyàn Ọlọ́run ni àwa kọ́ so watch out for gbàgede èmi gọ́gọ́ fúnra mi tí mo power ẹ̀ tàbí tí mo wà nù ẹ̀ èmi kọ́ ni mo produce ẹ̀ Mobọ́lájí Daniels ló produce ẹ̀ ó ń wù mí pé kó ti ready kí n wò ó kí n preview ẹ̀ kí n tiẹ̀ wò nǹkan tá a ṣe síbẹ̀ gbàgede watch out. ẹ ṣeun mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín pé a pè yín jẹ́ wa ṣùgbọ́n bàbá lákòótọ́ ohun gbogbo bí ẹ lè bá wa fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí àwọn olólùfẹ́ yín kà gbáńláyé tí wọ́n lè fi máa béèrè béèrè kan àbí òmíì ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ó máa wò pé táwọn bá fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ̀ lórí ìkànnì báyìí àwọn tó máa disturb wọn á pọ̀ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ ara àwọn èèyàn tí ó ní oore láti ṣe fún wọn láti bẹ̀ lọ la ṣe máa ń gbìyànjú pé kán bá fi nọ́mbà lẹ̀ kó má jẹ́ pé eléyìí tí pa ó gbé ẹ jọ sà. ẹ jẹ́ ká ṣe báyìí instead tá a fi máa fi nọ́mbà sílẹ̀ yẹn ẹ jẹ́ kí n fi Instagram handle mi sílẹ̀ ìyẹn in fact
ìyẹn má tètè dá yín lóhùn ju pé kẹ́ pè sí nọ́mbà lọ because nọ́mbà nígbà míì èèyàn lè tiẹ̀ má gbé èèyàn lè gbé léèyàn lọ́wọ́ but Instagram handle mi lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ bá ṣe ń ju ọ̀rọ̀ síbẹ̀ báyìí màmá rẹ̀ ní so @Ayọ̀ Ọláìyá gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sọ ẹ sọ síbẹ̀ tàbí gbogbo nǹkan tẹ́ bá fẹ́ béèrè máa dá yín lọ @Ayọ̀ Ọláìyá very simple @Ayọ̀ Ọláìyá ẹ ti rí tí wọ́n máàkì ẹ̀ pẹ̀lú nǹkan blue báyìí tọ́ṣe báyìí sí òun ni tọ̀dọ̀ tèmi ìmí tẹ́ bá rí ó lè má jẹ́ tọ̀dọ̀ tèmi bọ̀ tẹ́ bá ti rí tí wọ́n máàkì yẹn òun gangan ni tọ̀dọ̀ tèmi wọ́n ti verified account mi nìyẹn ìtumọ̀ mákìn tó wà ń bẹ̀ ó ti wọlé ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn yín ká tún máa pàdé lórí ètò yìí lọ́jọ́ mi lọ́jọ́ ayọ̀ ọjọ́ oríire. ẹ jẹ́ kí n fi ohun wọn dúpẹ́ mo máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò á nílé I really appreciate you all thanks so much thank you. nǹkan tó wáyọ̀ ńlá yín ẹ̀ṣin ẹ̀kọ́ àdúró tiwa lórúkọ iléeṣẹ́ Bikia Films Academy tí wọ́n ṣe àgbékalẹ̀ Bikia television tí gbogbo ayé tí ń wò wáyé wọ́n ní ká fún un lẹ́bùn kékeré lórí ètò ìrì ayọ̀ ẹ bá a dúpẹ́ púpọ̀ lọ́wọ́. ìrì ayọ̀ orúkọ mi ni Ayọ̀ Ọláìyá ẹ wá rí i pé ayọ̀ yẹn gangan lélẹ̀ ìrì ayọ̀ láti òní lọ iléeṣẹ́ tí ó fún mi ní ẹ̀bùn yìí ìrì ayọ̀ lẹ́ẹ̀mọ́ rí ẹ̀ní rèrè burúkú ayọ̀ ó mọ̀ wà lé yín ayọ̀ ó mọ̀ bá yín gbé ayọ̀ ó wà pẹ̀lú yín látòní àti títí láéláé ẹ ṣé mo dúpẹ́ o ibi tẹ́ ti mú àwọn ẹ̀bùn yìí kò ní tán bẹ́ẹ̀ o ó tún wá lọ jẹ́ drink tí mo like jù nítorí pé ẹ fún mi ní nǹkan tí ayọ̀ tó like jù ayọ̀ ti kúnlé ayé yìí ayọ̀ ti jẹ́ ti thanks so much I appreciate. we appreciate you so much you are welcome. ẹ ṣe àdúgbò pẹ̀lú ọwọ́ yẹn. akínká gbogbo ẹ̀yin olólùfẹ́ wa mo nígbà wọ́pẹ́ gbádùn àgbà Ayọ̀ Ọláìyá àwọn tí ò mọ Ayọ̀ Ọláìyá tẹ́lẹ̀ wọ́n rí lórí pé bọ́bá ló ń jẹ́ Ayọ̀ Ọláìyá ṣá iṣẹ́ báyìí ló ń ṣe nǹkan báyìí ló ń ṣe àwọn kan béèrè lọ́wọ́ wọn ní ó fẹ́ràn láti máa ṣe bí ọlọ́pàá ṣe ọlọ́pàá bàbá rẹ̀ ni àbí ìyá rẹ̀ rárá o bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti gbọ́ lẹ́nu rẹ̀ pé kì í ṣe ọlọ́pàá o wọn àti ẹ̀mọ́ tó jọ mọ́rọ̀ agbófinró rí rárá ṣùgbọ́n iṣẹ́ tọ́lọ́run bá fi rán kálukú wa ò ní ká máa ṣe iṣẹ́ tọ́lọ́run bá fi rán ti yín náà ẹ ṣé o ṣùgbọ́n ṣá kó jẹ́ iṣẹ́ rẹ o torí bó bá ṣiṣẹ́ rẹ ọlábọ̀ bó ṣe dàkejì náà òun náà ń lábọ̀ mo kí wa o ẹ ṣé wọn kó àdúró tí wà ní kànnì Bikia television gbé èèyàn wa yíká gbogbo bí ẹ ti ń wò wá àkín adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín iná ò ní sanwó yín ajé ògógó nísọ̀nsọ̀ bòjì yóò fi lè kálukú wa ṣe bùgbé ó lè ní Àrẹ̀mọ Rájí Àbáyọ̀mí ṣe ń kí wa pé kátólì aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa pẹ̀lú ọ̀kan òjọ̀kan òṣèré ní ìtẹ́bá tó fẹ́ ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín sọwọ́ ẹ máa fi àtẹ̀ránṣẹ́ yín sọwọ́ gbogbo ẹ̀ láwùjọ máa lọ a máa tẹ̀lé bá ṣe ń lọ la ṣe máa tẹ̀lé káyọ̀ aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa nínú ayọ̀ ni mo fi yín sí nínú ayọ̀ náà ni màá bá ẹ ní gbúrò aburú sí mi èmi náà ò ní gbúrò aburú sí mi ó dìgbà kan náà.